bó ṣe méjì báàbò. Because at the end of the day, ọkọ ni wọ́n gbà tí wọ́n bá wá sá fún ọtọ́ tọwọ́ tó rí ọ̀ọ́fẹ́ pa ó náà tẹ̀ wá sáwọn gan mọ́ ọ̀gá rẹ̀ wà fẹ́ kí la fẹ́ ṣe. Nítorí náà sọ ayé ọkùnrin ni lọ́lọ́ọ̀gá lọ́dẹ máa láyé obìnrin ni at the end of the day ọkùnrin yóò ṣe yóò mú jẹ ìwé obìnrin ṣe wọ́n á rí kíláríkà fún ọ. Anímọ̀lá náà ń kí ọ̀fẹ́ wọn dára rẹ̀ náà ń fi. Bẹ́ẹ̀ni, kọ́lọ́. Òfin orúkà tó ṣe yìí kà ẹni tó ń kò jẹ gan bá wáyàn ní kókó lọ ṣe ẹni tó ń tára gan ẹni kà ní ẹni tó ti ráyàn náà ìkà ní. Iṣẹ́ àwọn ọ̀rọ̀ ní ẹni ọba ní iṣẹ́. Wọ́n ní kíni kan rán ní iṣẹ́ kò ṣe kó àbí wọ́n náà ṣe máa pọ̀ wọ́n. Ọba rán ní iṣẹ́, ọba rán ní iṣẹ́, iṣẹ́ ọba ò ṣe é kọ́ odò ọba ò sì ṣe ọdá kọjá. Ọ̀sẹ̀ ẹni báyìí ní ìsìsọ́ ẹni tó ráyàn. Òǹkà ìkànnì ẹni tó wọ́n náà ìkànnì bọ̀tẹ́ ẹni tó wọ́n sọ̀dọ̀ láàbọ̀ ara ń kọ́. Èyí ọmọ ní ìsìnkú ní ojú tọmọ. Ìyàwó ọmọ ṣe fẹ́ ṣe gbọ́dọ̀ fi tọ́ra owó tó ní káwọn tó bóyá owó tó ń jáde lórí pé ọkọ̀ mi fún ọmọbìnrin méjì kò fún mi. Tó máa ń lọ́dọ̀ wọ́n lórí obìnrin tó sì lóbìnrin lòwó bá kú kọ́. Kí wọ́n fẹ́ ṣe ní ìsìn ọtí lùsì. Nítorí ẹ̀kọ́ ti gbà pé dada àwọn náà ṣe kọ́ fún ọ nìyẹn. Ẹ̀rọ̀jọ̀ wọn jọ jẹ́ ìrẹ̀lẹ̀bí wà tọ́jọ́ fẹ́ràn àwọn tán tí wọ́n fẹ́ yàwó lé tán tẹ́pẹ́ ìyálé wà gbẹ́ mi mì. Wọ́n wà ní kìrìkìrìkìrìkìrì. Nígbà tí wọ́n náà bá pọ̀ jù tọ́ba òpó tí wọ́n bá wá kú ọ̀sẹ̀ tó bá dáa pé kọ́ kú wọ́n táwọn bá kú. Tọ́sí ti mọ̀ pé ọkọ rẹ̀ níyàwó àwọn ẹ̀kọ́ mọ̀ ní wọ́n sì wá gbá ìyàwó kan tó jẹ́ dẹ́ àwọn ní ọ̀pá àwọn ọmọ sára àwọn ṣe gbogbo ẹ̀. Gbogbo nǹkan ní ayé ìṣòro ni. I don't know why people are just doing this because this is wickedness. Kí àwọn àṣìdì kó dànù ọmọlàkejì rẹ̀ lójú. Àmọ́ arábìnrin yìí náà rèé tóun náà sì tún wò wípé bóyá àwọn ọ̀dọ́langba ò lè tọ́jú obìnrin bí ọkùnrin tó ti fẹ́ yàwó sílé. Ìyá àbàdàn ń gbàgbé gbogbo wa náà lákòókò ṣẹ̀wọ̀n ní nígbà téèyàn ní ọkùnrin tọ́lọ́pọ̀ tọwọ́ èèyàn náà tún máa gbà láti aláìsí dáyà láti wà kọ́kọ́ ọkùnrin ní fún yomi tẹ̀kí fọ́bìnrin mi náà sì tún máa ṣẹlẹ̀ wọ́n wá sọ fọ́ lómi yára àwọn obìnrin kan wà tẹ́gbẹ́ ọlọ́run dá wa ọ̀kadà wa ní àwọn obìnrin ni. Ó kàn dá wa lóbìnrin ni. Iṣẹ́ ọkùnrin ló gbé ara wọn. Iṣẹ́ ọkùnrin obìnrin mi wà yóò tó bí pé táwọn ti fi ọkọ òun pàtàkì kẹ́rẹ́dì kò rà fún un. Ó ti lálùbọ̀tà. Ó ti lálùbọ̀tà. Ó ti rọwọ́ ná ọwọ́ yọ ọ́ rí gbogbo ẹ̀ yọ. Ẹ̀mí wọn lọ gbé àwọn tó mi ọkọ̀ mi lọ́ra fún kẹ́kẹ́. Ẹ̀mí wọn lọ gbé lájọ wọn ti dáṣẹ tẹ́lẹ̀ ayé mi mo ṣe. Mo fà lẹ́ni mi mo ṣe. Mo rà lẹ́ni mi mo ṣe. Mo rà lọ́tọ̀ ni mo ṣe. Ìrànwọ́ ṣe fún mi rí. Wọ́n ṣe kádàrà rẹ̀. Ìjọba tàbí ọkọ̀ gbogbo ọ̀kadà ọ̀tọ̀ọ̀tọ̀ làbáwáyé. Àwọn obìnrin mi wà wọ́n ní lọ́kì kọkùnrin ṣe fún. Obìnrin mi wà kò ní lọ́kì kọkùnrin ṣe fún. Tọ́jú àpò náà ti rọ̀ pé àwọn ọkùnrin mọ̀ fọ́kùnrin tó wà lọ́dọ̀ ọkùnrin kọ́ yára ọmọ tí ó fi lọ́kàbalẹ̀ kọ̀ yájú wà láàrú tó lọ kóra rẹ̀ sí lọ báyìí. Pẹ̀lú àláàrú tó lọ kóra rẹ̀ sí. Tọ́wọ́ ń kọ́ jẹ́ ká obìnrin náà ká mọ̀ pé ẹlòmíràn kẹ́ kó lè kẹ́ yọ̀ bọ̀ ọmọ lọ́wọ́lọ́wọ́ tó bá ní ìfẹ́ tó ti tọ́jú tínú rẹ̀ dùn pẹ̀lú rẹ̀ ẹ̀ka kọ́ni bá pọ̀ wọ́n owó ìsọ everything. Ọ̀sẹ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tó wọ́n ọjà àbí tó ń ṣe ẹni tí ọ̀dà fún ọtí 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 tó tọ́jú rẹ̀ ó fún lọ́wọ́ ọjọ́ gbogbo àwọn bá gbogbo tọkùnrin tó bá kàṣẹ bí ó ṣe yóò ṣe. Bẹ́ẹ̀ni. Mo náà yí kàtà ń tàn fi ṣe ní tẹ́kìlì ẹ̀kọ́ kò tún ṣe ní tẹ́kọ́ ọkọ̀ ògbó àwọn ọ̀rẹ́ wọn rákùnrin fún wọn. Nígbà tí wọ́n ta àmì obìnrin ní ọ̀rọ̀ àpò àyẹ̀wò àtọ́ fún mi èmi kà ọmọ ìtòmí ò lẹ́yìn àtọ́ fún mi èmi ni wọ́n ara fúnra mi wọ́n tó bá ti wọ́n pé torí ìfẹ́ lòbí fẹ́ pẹ́ nìyẹn ìjọkọ̀jọkọ̀ ènìyàn náà olùdókòwò àti ọjọ́ olùpàdé náà wọ́n ti ń bá àlọ́ tó ti ń fa àlọ́ tàbí iṣẹ́ ti tiẹ̀ gẹ́gẹ́ mọ́ ara gbogbo ẹ̀ àwọn obìnrin mi lọ jẹ́ àtọ́jọ́ tó bá wà rẹ̀ bá wà àbọ̀bá ìlú mọ́ ara wọn fún mi wọ́n ti rà nǹkan rẹ̀ wọ́n ti kó ara rẹ̀ lẹ́ni wọ́n rà bí pé gbọ́dọ̀ kò tí a bá rà gẹ̀ wọ́n lẹ́yìn rẹ̀ tó kọ́ láti ẹ̀rọ àtọ̀kọ̀ fún yín ni ìbájọ́ ìyọ̀kọ̀ ọjọ́ fún nínú wọn. Bẹ́ẹ̀ni. Àwọn afọlọ́wọ́ rẹ̀ kó fowó ra nǹkan tó fẹ́ràn fúnra rẹ̀. Wọ́n tún kọ́ ní fọkànbalẹ̀ ó yá díẹ̀ tó tún lọ kóra rẹ̀ sí lọ nísìn. Olùṣàánú wa ìyá àmì ọlọ́run ẹ ṣeun ìyá mi ọpọlọ yóò ní dàrú ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀ náà àmì ọlọ́run ọba ẹ ṣeun ìyá mi lọ́fà ọpọlọ yóò ní dàrú mo dúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ́ ti bá wa mú wá yìí àlàyé tẹ́ bá wa ṣe náà lórí ẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè wá sórí nọ́mbà yìí ẹ dákun ẹ mọ́ pè wá sórí ẹ̀ orí studio number ní kẹ́ ẹ bá wa pè sí ẹ bá wa pè sórí studio number wa ní 074
07459353799 07459353799 ní studio number tẹ́ lè pè sí studio number tẹ́ lè pè sí ní 07459353799 àti pin ní studio number àti pin ní a máa pin ní ẹ̀ síta fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá 07459353799 òun náà ni ẹ lè pè sí òun ní studio number tẹ́ lè pè wá sí ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ pè lórí WhatsApp wa +447459353799 òun náà ni ẹ lè pè sí fún àwọn tá a bá wà ní Europe tàbí Nàìjíríà 07459353799 lẹ́lẹ̀ pè sí tàbí +447459353799 ó ní studio number wa tẹ́ lè pè sí. Hello Ìbílẹ̀ rédíò ẹni tó wà lójú òpó ẹ mà kalẹ̀. Ẹ kalẹ̀ máa o. Ẹ kalẹ̀ ìyá mi ẹ kú. Ẹ fà ẹ fún mà ẹ kú ètò máa o. Ọlọ́run ọba ní tó ìyá mi ẹ ṣeun ẹ mà káàbọ̀ sórí. Ẹ máa máa fún wọn ṣe o. Àmì Ọlọ́run ọba àmì Ọlọ́run ọba. Yes ma báwo ibo lẹ ti ń pè wá yìí. Láti Nàìjíríà ni mo ti ń pè. Ẹ ǹlẹ́ ìyá mi ẹ kalẹ̀ mà. Yes ma níbi Táyọ̀délé ló ń pọ̀rọ̀. Ìyá mi ẹ ṣeun ojú òní tì yín o ẹ ṣeun Mrs. Ayọ̀délé. Ẹ máa máa fún wọn ṣe o a máa bí wọn tó bá gbára Ọlọ́run o. Àmì Ọlọ́run ọba ẹ ṣeun ìyá mi. Yes ma mo kí àwọn màmá wa tó sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tán bá wa sọ̀rọ̀ tán láìpẹ́ yìí. Ẹ ṣeun ìyá ọ̀fà. Gẹ́gẹ́ bí abiyamọ wọn ti fi ìtara sọ̀rọ̀ bó dẹ̀ ṣe yẹ kó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo akápò fi ojú kan wò ó. Ẹ ṣeun ìyá mi. Ṣẹ̀mọ̀ irú ọkùnrin tó bá ń ṣerú nǹkan tí ọkùnrin yìí ṣe tó fẹ́ yàwó síta tí ò jẹ́ kí yàwó lé mọ̀. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ó léwu. Ọ̀rọ̀ wọn ó ṣòro díẹ̀. Bá a ṣe ń sọ yìí gẹ́gẹ́ bí ìrírí tèmi rí. Ìyàwó ilé là ń bá wí wípé báyọ̀ ló ṣiṣẹ́ ìyàwó ilé lè máa mọ̀ nípa ẹ̀ rárá. Ó jẹ́ wípé báyà máa yẹn tún ní ẹlòmíì tó tún fẹ́ síta ló lọ mọ́nítọ̀ ẹ̀tọ́jọ́ ń fẹ́ ra wọn ó lọ ṣiṣẹ́ yẹn tí ìyàwó ilé ò dẹ̀ mọ̀ kankan pẹ̀. Kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tá a ṣì rí òtún ìyàwó ilé náà máa fura sí Ọlọ́run kó ṣàánú fún gbogbo àwọn obìnrin ni. Àmì Ọlọ́run ìyá mi. Àtàwọn ọkùnrin oníwà mọ̀nàmọ́ná. Ọlọ́run kó ṣàánú fún wa ni. Gẹ́gẹ́ bí ìrírí tèmi rí tó bá máa wà bọ̀ ìyàwó ilé lè má mọ̀ kankan pa ẹ̀ kó jẹ́ pé màá yẹn ló ń ṣàfọwọ́fà àwọn tọ́jọ́ fẹ́ra wọn kiri ni wọ́n ṣiṣẹ́ yẹn mo kàn wò bẹ́ẹ̀ ni o máa ń rí bẹ́ẹ̀ ìyá rẹ̀ máa fojú sí pé báyà ìyàwó ilé ló ṣerú nǹkan bẹ́ẹ̀ ni so àwọn ọkùnrin tó bá ti ń ṣe mọ̀nàmọ́ná bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ wọn ṣòro Ọlọ́run máa fọ̀rọ̀ lọ́rọ̀ gbá wa lẹ́nu. Àmì Ọlọ́run ọba àmì Ọlọ́run ìyá mi. Gbogbo tó ń ṣẹlẹ̀ ṣàkọ́tọ́lọ́ kó kọ́ wa mọ̀ ṣe ni. Ọlọ́run kó ṣàánú fún wa o. Àmọ́ wọn ká má ṣì léyà o ká má pàdé àgbákò o. Àmì Ọlọ́run ọba àmì Ọlọ́run àmọ̀ràn wo lẹ́yìn wá ní fáwọn ọkùnrin bó ti jẹ́ kó fẹ́ fẹ́yàwó méjì èyí téèyàn máa ń gbé obìnrin pamọ́ bóyá láti ilẹ̀ ṣé kí wọ́n máa fi hàn pé ìyàwó mi mo fẹ́ fẹ́ èèyàn o kí wọ́n ti máa sọ fún wọn lẹ́dẹ̀ pé bóyá yóò máa wá fa wàhálà bí kí ni èròǹgbà tí. Ṣé ẹ rí èròǹgbà tẹ́mi rò ní orí nǹkan bẹ́ẹ̀ yẹn ni wípé àwọn ọkùnrin náà wọ́n ti mọ ara wọn láti ilẹ̀ wọn bá ti fẹ́ ìyàwó wọn ìyàwó tó fẹ́ láti ilẹ̀ bóyá wàá ti mọ orúwà tó ní bóyá eléyìí bóyá máa lè gba ìyàwó mọ́ra tó bá fẹ́ yàwó wa ti mọ̀ ṣẹ́ mọ́ obìnrin alára gbígbóná wà tó jẹ́ pé eléyìí wà á ti mọ̀ pé eléyìí kò ní gbà nǹkan mọ́ra o bó bá bímọ ní ọ̀dọ̀ ó lè rọ ọmọ ẹ̀ pa o a lè fi rírú ẹ̀ dáadáa ó lè pọ̀ sí ìyàwó yẹn gan ó múlé gbóná fún wa ti mọ irú ìwà tí ìyàwó yẹn ní ṣó ti yé yín tó irú yẹn tó bá wẹ̀ kó wá fẹ́ fẹ́yàwó ti mọ wàhálà tó fẹ́ tọrùn bọ̀ pé ìyàwó ẹ̀ kì í gbọ́ kì í gbà ni èmi ò rí pé ó yẹ kó lọ fa wàhálà sí rẹ̀ lọ́rùn ṣó ti yé yín obìnrin tó bá dẹ̀ jó níwà rẹ̀lẹ̀ tó jó níwà tútù tí ọkọ mọ̀ pé eléyìí tó ń bá fẹ́yàwó lè kò ní bí wàá ti jẹ́ kó mọ̀ kí ṣe kó máa gbé pamọ́ wàá sọ fún un lẹ́yìn bó dẹ̀ ṣe sọ fún yẹn ojú bá yà máa ṣe ojúṣe fún ìyáálé yẹn tó jẹ́ pé kò gbọ́dọ̀ papọ̀ lára ìgbà yẹn ló máa fọkàn balẹ̀
ṣùgbọ́n tó bá ti dé kó fì sí nǹkan ju nǹkan lọ kò sígbà tí ẹni ó tutù tí ó ti yẹ yín tí ò ní ẹni máa gbóná àwọn ará àgọ́ akọ olúwájú àpáta ṣó ti yẹ yín báyìí. àgbọ́yé ìyá mi. àfi kọ́lọ̀ ń kọ́ wa mọ̀ ọ́ ṣe ni o. àmì Èdùmàrè ẹ ṣeun ìyá mi. a lè fẹ́ pé kọ́kùnrin máa fẹ̀yàwó méjì wàhálà ni ṣùgbọ́n ẹni tó bá tọ́lọ̀ ti kọ́ mọ́ tó ti mọ̀ pé ó fẹ́ ṣe ó yẹ kó ṣe ní ọ̀nà tó tọ́ tó yẹ tí ò ní kó wàhálà bá ní ọjọ́ iwájú. kò sí nǹkan téèyàn lè ṣe pamọ́ láyé yìí ó pẹ́ ó yá àṣírí máa tú. bẹ́ẹ̀ ni àṣepamọ́ ò sí. àìtó kí wá lè àbúrò ṣe pamọ́ ó mọ̀ pé ó láyé ẹ̀ ni oṣù tó bá lè lè ṣe ó láyé ẹ̀ ni tí ìyàwó ẹ bá dẹ̀ mọ̀ pé òun ò gbà ẹnu kó kun fiẹ́lẹ̀ kó máa lọ ni pé òun tó fẹ́ ṣe ní ẹ̀jọ̀ làbí tó bá dẹ̀ ní rárá ẹjọ́ máa púpọ̀ ní ẹ̀rọ tí mo tó tara bọ̀ wọ́n á jọ máa yanjú ẹ̀ bọ̀tẹ̀yà wọlé wọ́n mi lé làwọ̀ ká tó sọmọ lórúkọ ẹni tó bá fẹ́ ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn yóò wọlé dáadáa yóò ti mọ orí èèyàn tó ń gbé sílé kó tó dín kó lọ tẹ̀tẹ̀ fọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn tí ò bá fẹ́ wàhálà fún rẹ̀ irú wọn bẹ́ẹ̀ yẹn òun pẹ́ kí wọ́n tó fayé lẹ̀ fáwọn oníṣẹ́. ìyá mi ẹ̀ ní sọ̀rọ̀ tán ọpọlọ yóò ní dàrú ẹ ṣeun mo dúpẹ́. ẹ ṣeun mà ẹ kú ètò àwọn ọgbọ́n ní ètò yìí wọn náà máa fún yín ṣe o. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣeun ìyá mi ẹ ṣeun mo dúpẹ́ mọ́ bá mẹ́tò bọ̀ náà ẹ ṣeun ó dàbọ̀. tó wọ́n ní ìlú gángan lọ̀rọ̀ ní ayé bó bá kọjú sẹ́nìkan yóò tún kọ̀yìn sẹ́lòmíì ibi tí ìyá wa tí wọ́n tún ti gbà wó ọ̀nà tí wọ́n tún gbà wó ti wọn nù wípé ẹni tí ń ṣọ̀yàn kò dàbí ẹni tí wọ́n ń ṣọ́ torí pé ẹni tí wọ́n ń ṣọ́ òkú nímọ̀ kankan tí yóò kàn máa rìn ní yalayolo ẹni tí sì ń ṣọ̀yàn yóò ra lúgọ síbì kan tiẹ̀ ni yóò mọ̀ ṣọ́ pé wọ ọwọ́ mi ó tẹ̀ ń dọ̀kan ọwọ́ mi ó mú ọ gbogbo ìwọlé àtijáde rẹ gbogbo ẹ̀ ní ọmọ ṣọ́ kọ́lọ́wọ́n bá mi kó mọ̀ fìyà láyé lọ́wọ́ ojú òpó wá sí ibẹ̀ ń ṣíṣí bẹ́yìn náà bá fẹ́ pè wọlé mo sì ní ìṣẹ́jú bíi díẹ̀ lábala tá a wà yìí aago 9 náà ló ti lè kọjá ìṣẹ́jú 10 ní lè ṣàbùsì ní bíi ìṣẹ́jú bíi 5 sí ní abala yìí kó lórí pé àbọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò tí ṣe abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá bẹ́yìn náà bá sì fẹ́ pè wọlé 07459353799 ó ní studio number wa tẹ́ lè pè sí àwọn tó ń pè mí sórí personal number mi mi ní lè gbé studio number lẹ́ máa bá wa pè sí 07459353799 òun náà ni ó gbé pè wọ ojú òpó bẹ́ẹ̀ bá fẹ́ bá wa dá sí i fún ètò tòní mo sì ní ìṣẹ́jú díẹ̀ sí lábala yìí kí n tó bọ́ sí abala tó kẹ́yìn lórí ètò. ló gbé pè wọ ojú òpó yìí láti bá wa dá sí nǹkan tẹ́yìn náà bá rí sí ojú tẹ́yìn náà bá fi wò ó àbí kí ni ìtẹ́yìn náà rí sí ìtìǹbẹ̀ ńlẹ̀ yìí. gẹ́gẹ́ bí nǹkan tí Yàmí Ayọ̀délé sọ wọ́n ní wípé bẹ́ẹ̀yàn bá tó fẹ́yàwó méjì jẹ́ kí àkọ́kọ́ yá a mọ̀ pé lóòótọ́ ló fẹ́ fẹ́yàwó méjì àbùrọ̀ wọn gbọ́bìn pamọ́ òun náà nìkan tí Yàmí lọ́fà táwọn náà sọ báwọn náà ṣe nà ń bẹ́ẹ̀ wípé kí lèèyàn ń bá káàkiri béèyàn bá fẹ́ mọ̀ wípé òun fẹ́ fẹ́yàwó méjì jẹ́ kí wọ́n mọ̀ pé wá o mo fẹ́ fẹ́ méjì ṣùgbọ́n ká mọ̀ wá pẹ́lẹ́ngọ́ á mọ̀ pẹ́pẹ́ káàkiri ó ṣeé ṣe kó lọ báyìí yọ àmọ́ pé àwa tá a jóbìnrin náà rèé gẹ́gẹ́ bí arábìnrin náà bó ṣe wò wípé àwọn tóun tẹ̀lé tó jọ̀dọ̀ langba wọ́n ṣe fóun pé ìyá mi ló fà ní àìmọye obìnrin ló wà tó yẹ pé wọn ò mọ̀ wípé Ọlọ́run kàn dá wọn lóbìnrin ni pé ìdá tá a dá wọn ìṣẹ̀dá tá a dá wọn ìṣẹ̀dá ọkùnrin ni tó jẹ́ wípé òun gan ni ó tún mọ̀ bọ́ ọ̀yàn àmọ́ Ọlọ́run kàn dá wọn lóbìnrin pé ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin yóò fẹ́ mọ̀ ṣe gbogbo àwọn èèyàn tó bá rí bẹ́ẹ̀ àwọn náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀ kí ló dé kí làwọn fi ṣe kí làwọn fi sórí
kí làwọn ṣe lágbájá rè ní ṣe fi mọ́ ọ̀rẹ́ mi rè ní ṣe fi mọ́tò hàn mí ní ó fi gbá hàn mí ní ó sọ pọ́kọ̀ òun gbé lọ Dubai ọkọ̀ òun ra gbá fún ọkọ̀ kí làwọn wá fi ṣorí pé kò sóbìnrin tí ò ní ríro àmọ́ ìṣẹ̀dá tí kálukú ní pé ó yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí ìyá mi lọ́fà kan ṣe sọ lẹ́ẹ̀kan ẹ ṣeun ẹ̀yin èèyàn mi tí àjọǹtukọ̀ ètò ìbọ̀ bí gold àìná ẹ̀ṣẹ̀ mo rí yín o Ọládépò Fúnmiládédoyin mo rí ẹ̀yin náà lórí ètò báyìí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ̀ṣẹ̀ ẹ káàbọ̀. Hello Ìbílẹ̀ rédíò ẹ̀ka alẹ́ ẹni tó wà lójú òpó. Ẹ kúrò lẹ́rọ. Ẹ mà kálẹ̀ ìyá mi ẹ kú dédé àsìkò yìí. Ẹ rọra máa wọ ẹkú ètò òun. Ẹ ṣeun ìyá mi Ọlọ́run ní tó ẹ ṣeun láti London náà ti ń pè wá yìí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun ìyá mi. Mo fẹ́ dá sí ètò yìí. Ẹ ṣeun mo dúpẹ́ ẹ lè yín rédíò yín lẹ̀ ká lè jọ gbọ́ra wa dáadáa ẹ lè yín device yín lẹ̀ ẹ ṣeun ìyá mi ojú òní tì yín. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún àwọn obìnrin ẹgbẹ́ wa ni wípé bí ọkùnrin tó bá wà nínú yàrá pẹ̀lú yín lọ́jọ́ kó èèyàn tó bá ti lè jáde síta ó ti dọ̀pọ̀ lọ́pọ̀. pé tá a bá jọ wà ní yàrá lájọ ń ṣe lọ́fìn tó kí ó bá ti bọ́ tá a bá di tẹlòmíì nu. bẹ́ẹ̀ ni ẹ rí n tó ṣẹlẹ̀ yìí ó lè má jẹ́ ìyàwó mi o ó lè jẹ́ girlfriend mi gbogbo ọkùnrin tó bá ti bẹ̀rẹ̀ sí ní àlè tó ti ń fẹ́ ìyàwó kìíní ìyàwó kejì ó ti dá lágbèrè àwọn ibi tí nọ́mbà ti wọlé bòbìnrin rẹ̀ àdúrà ni pé kẹ́lẹ́dàá wa máa gbàbọ̀ nìkan ẹ̀kọ́ ìbò. Ẹ ṣeun ìyá mi ẹ ṣeun ojú òní tì yín ẹ ṣeun mo dúpẹ́. Ẹgbẹ́ nǹkan tí ìyá wa tún wí yìí gẹ́gẹ́ bí ìyá mi Ayọ̀délé náà ṣe sọ lẹ́ẹ̀kan pé ó lè má jẹ́ ìyàwó lé o kò lọ jẹ́ pẹ́ lòmíì náà tún ni torí wípé bóyá ó ti lẹ́lòmíì náà tó fẹ́ sílé ẹ mọ̀ gbọ́rọ̀ ní ayé ibi tí èèyàn bá ń ro nǹkan sí ńgbà míì ó lè má jẹ́ bẹ́ẹ̀ ó tún lè jẹ́ bòmíì ní ọ̀lọ́ já sí ọlọ́wọ̀n ọba nìkan náà ló mọ̀ ntẹ́nìkan ò mọ̀ kí ibi kó mọ̀ bá wa ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi sàn pé wá wọlé láti London bí yìí ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi abala tó kẹ́yìn lórí ètò yìí náà ni abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá abala àṣà wa níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa àṣà àtìṣe ilẹ̀ Yorùbá àṣà Yorùbá àṣà tó dáa àṣà tó dùn tí gbọ́ngbọ́n tó kán sínú ẹ̀ ni àṣà Yorùbá àṣà tó dáa tó jẹ́ wípé a gbọ́dọ̀ fọwọ́ rọ́tì sẹ́yìn láwùjọ ni tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣà Yorùbá ó jẹ́ àṣà kan gbòógì tó jẹ́ wípé àṣà tó múnádóko tá a lè fọwọ́ rọ́tì sẹ́yìn tí sì mọ́ gbé ní níyì láwùjọ ìlà àṣà Yorùbá tí wọ́n bá ní wọ́n pe àpèjẹ àbí wọ́n fẹ́ ṣe ìdíje níbì kan ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá ẹjọ́ débẹ̀ kó múra gẹ́gẹ́ bá ọmọ Yorùbá dáadáa ẹ rí wípé láàrin ìbẹ̀rẹ̀ ìmúra rẹ̀ ìṣe rẹ̀ yóò yàtọ̀ sí tàwọn yòókù torí wípé àwa Yorùbá àwa la làṣà ìṣe wa àṣà wa tó dáa tó ṣe é mú yangàn láwùjọ ni kí ló wá dé tá à ń fọwọ́ rásà wá tì sẹ́yìn kí ló dé tá à ń fọwọ́ bo àṣà wa lójú àṣà Yorùbá àṣà tó dùn ni níbi ká múra dáadáa ká ṣàrò lóge bẹ́ẹ̀ bá ráwọn obìnrin bí mo ṣe múra yìí wọn ó múra bẹ́ẹ̀ wọn ó tún mú pèlé wọn ó fi sí tí gbogbo ẹ̀ ó dúró déédéé bọ́kùnrin náà bá sì wọṣọ ẹ̀ẹ́rì wọn báyìí àwọn náà ó bọ ṣòkòtò wọn ó bọ agbádá wọn lè wọ dànsíkí lábàǹkádà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mú tí wọ́n fọ gbogbo ẹ̀ sára tí ó sì dúró dáadáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bẹ́yàn bá tún wá fẹ́ ìṣẹ́tọ́ tó fẹ́ pákútà èèyàn tún wá mú lẹ̀kẹ̀tọ́ dáa èyàn ó tún mú èyàn ó tún fi ọrùn gbogbo yóò bá dúró dé èyàn ó tún fi sọ́rùn ọwọ́ bẹ́ẹ̀ bá láwọn tó jọmọ ọba àbí tí wọ́n bá jẹ́ ìyàwó ọba rí lẹ̀kẹ̀ ní gbogbo orun wọn ó fi lẹ̀kẹ̀ orí wọn ó fi lẹ̀kẹ̀ sọ́rùn ọwọ́ méjèèjì wọn ó fi lẹ̀kẹ̀ sọ́rùn ẹsẹ̀ méjèèjì ìlà fi mọ̀ pé ọmọ ọba lélẹ̀ tàbí ayaba ni gbogbo àṣà wa òun náà ló dúró déédé lọ́lọ́kan ọ̀kan èjèèjì tí kankan sì rèé tí ò faragínra wọn àṣà Yorùbá àṣà tó dùn ni ká múra ká ṣara lóge ká dirun kọ́ lálẹ́ wínrín kínkín kí wọ́n máa wo àtẹ́lẹ̀ orí èèyàn báyìí kí gbogbo òdu aláwọn oríṣiríṣi irun tá à ń ṣe nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí obìnrin Aláàfin ọba kọ̀lẹ́sẹ̀ korobá ṣùkú lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
ìpàkọ́ ẹlẹ́dẹ̀ lára àwọn ohun wa tá à ń ṣe nílẹ̀ Yorùbá nù àmọ́ ayé ti lajú báyìí mélòó nínú wa ló lè di gbogbo àwọn ilé àmọ́ bó sì ti wù kórí a sì láwọn kan tó jẹ́ wípé àṣà ṣíṣe òkú ò lára wọn ìsìn bẹ lára wọn títí dìsìn náà ni èdè wa wá ní sísọ èdè Yorùbá ní sísọ ọmọ ṣe pàtàkì ó ṣe kókó èdè wa ṣe pàtàkì ó ṣe kókó nínú gbogbo ń tà ń wí yìí èdè wa gan-an ni ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ Yorùbá àtàtà lélẹ́yìí ẹ má jẹ́ ká gbàgbé ilé ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa pàápàá àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn lédè wa ẹ jẹ́ ká kọ́ wọn ní àṣà àtìṣe wa lára àwọn ìṣe wa nílẹ̀ Yorùbá ibẹ̀ náà ni ìkíni wà ìwà ìmọ́tótó ìwà ọmọlúàbí ká ṣara lóge lára àwọn ìṣe wa nílẹ̀ Yorùbá tá a lè mọ́ fi kó àwọn ọmọ wa nù tí ó sì bá wọn náà dàgbà tí wọ́n fi mọ̀ wípé àṣà wa àtìṣe wa bá a ti ṣe rèé torí pé àṣà ẹni náà la fi mọ orírun ẹni níbi tá a ti ṣẹ̀ wá ọmọ tí bá ń lùlù tó jẹ́ onílù ni ẹ bá ti ń gbọ́ àyàn gbè mí àyàn sọlá ẹ ti mọ̀ pé ọmọ ilé aláyàn ni pé àyàn ganlú ni wọ́n lù nídìílé wọn ará wọn lọ́ṣun ará wọn Ṣàngó ará wọn lọ́ya ará wọn ọlọ́bàtálá ará wọn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti rí lónú oko àwọn ọmọ nínú ìṣẹ́ ẹ ti mọ̀ wípé ọmọ ilé lágbájá bí wọ́n ti ṣe lágbo ilé wọn nù àṣà Yorùbá àṣà tó dùn ni ẹ mọ̀jọ́ àfọwọ́rọ́ àṣà wa ti sẹ́yìn ẹ jẹ́ mọ́ gbẹ́ṣà wa lárugẹ ká múra èyí ṣe pé kéèyàn ò múra kó mọ́ dókè kó mọ́ délẹ̀ kó mọ́ bokùn kó mọ́ bòdì kò sínú àṣà Yorùbá ẹ̀rẹ̀ lómi ibi ọyàn nìkan báyìí náà ní ọkàn kó yóò sì fi nǹkan bòdì rẹ̀ kò sínú àṣà wa ọmọ Yorùbá ò múra dáadáa tá a bo gbogbo ntọ́lọ́wọ́n bá fi ṣe wá lọ́ṣọ̀ọ́ a bo gbogbo ẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n fi dá wa a bo tí gbogbo ẹ̀ tí ó dúró déédéé ẹ rí i pé ń gbà àwọn ìyá wa báwọn ìyá wa bá fẹ́ múra tí wọ́n fẹ́ wọ̀lú àti bùbá ń gbà náà wọ́n kọ́kọ́ wọ ṣimí wọ́n fi tòbí wọ́n tún wọ tòbí sí i nígbà wọ́n bá wá wọ tòbí tán ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá róró àti bùbá wọ́n bá wá ró tán wọ́n wé gèlè wọ́n tún wá fi ìborùn wọ́n fi séjìká àwọn ìyá wa wọ́n máa ń mú tán nígbà náà ni bàbá ṣẹ̀ṣọ́ páyé lajú àmọ́ bó bá lajú náà aláwọn oríṣiríṣi ọ̀nà tá a lè gbé gbàjú ká máa bọ́ra wálẹ̀ ń hòhò lọ gbogbo tó lọ́wọ́ bá fi pamọ́ sí wa láka mọ̀ wá gbé jáde kò sínú àṣà Yorùbá ẹ má jà bà àṣà wa jẹ́ àṣà Yorùbá dùn gbọ́ngbọ́n sì kan sínú ẹ̀ àṣà làṣà wa o àṣà Yorùbá ò ní parun àṣà Yorùbá ò ní bàjẹ́ ẹ má jà gbàgbélé ẹ má jà sọ lẹ́nu torí pé ẹni tó sọ lẹ́nu náà ló sọ àpò ìyàkọ́. ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun. tó Yorùbá ò lè parun o torí pé àtẹ́wọ́ báyìí náà labálà àmẹ́ tó kọ́ bí làwọ̀ ò ṣe lè parẹ́ bẹ́ẹ̀ náà làṣà Yorùbá ò lè parun o kò sì lè parẹ́ láíláí ẹ ṣeun ẹ̀yin èèyàn mi lábala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ìtàn wa tá a mọ tẹ̀síwájú lórí ẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìtàn wa tá à ń kà tí a pè ní ọ̀dọ̀ àyàkọ a wà ní orí 9 báyìí nínú ìwé náà tí a pè àkórí rẹ̀ ní ìgbẹ̀yìn nídùn olókùú àdá ìgbẹ̀yìn nídùn olókùú àdá náà nìtàn tá a mọ tẹ̀síwájú lórí ẹ̀ lónìí ẹ tún wá nǹkan fìdílé ẹ jókòó dáadáa ẹ fìdílé nǹkan kájọ gbádùn ìtàn yìí nígbà tí a mọ̀ bá bọ̀ ẹ mọ̀ bá ń ká lọ lórí ètò yìí ná. ní ọjọ́ kan àárò lè sọ Rọ́láyọ̀ ó pinnu láti yọjú sí àwọn òbí rẹ̀ ó gba ààyè òpin ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn olùṣọ́ ó gbéra ó di ìlú ààyè gbẹ̀gẹ́ bí Rọ́láyọ̀ ṣe dé ilé kò bá ìyá àti bàbá rẹ̀ ó béèrè wọn lọ́wọ́ àwọn àbúrò rẹ̀ tí ó bá wọ́n sì sọ fún pé àwọn òbí rẹ̀ wà ní ọsibítù kí ni wọ́n ń ṣe níbẹ̀ wọ́n ló rẹ ẹ̀gbọ́n wa àgbà níbẹ̀ Kúnlé fún un lésì ó dára náà mò ń bọ̀ ó yára gbé àpò tí ó gbé lọ́wọ́ sílẹ̀ ó jáde lọ bá
wọn ní ọsibítù. Ní ìrọ̀lẹ́ àná ni ọkùnrin kan pẹ̀lú àwọn obìnrin méjì gbé ẹ̀gbọ́n yín àgbà wá láti ìlú ẹnìkan ló mọ̀ ní ibi tí ó ń gbé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tẹ̀lé wá kò sì lè sọ pàtó irú àìsàn tí ó kọlù ú. Wọ́n níṣe ni wọ́n dédé gbọ́ igbe rẹ̀ látinú yàrá ní Rọ́mọkẹ́ ń sùn. Wọ́n já ilẹ̀kùn wọlé, wọ́n sì bá a níbi tí ó ti ń yíra fún oró àìsàn kan tí ó kọlù ú láti bí ọjọ́ mẹ́ta. Ọ̀kan nínú wọn tí yàrá wọn dojú kọra ló fura pé ó tó ọjọ́ mẹ́ta tí òun ti rí Rọ́mọkẹ́ kí wọn ó tó gbọ́ ariwo yìí. Báyìí ni ìyá Rọ́láyọ̀ kò lókòmọkòmọrò fún ọmọ rẹ̀. Ọkọ rẹ̀ ń kọ́ àbí mo ṣe bí wọ́n ní ọkọ ló bá sá lọ sí ìlú ẹnìkan ló mọ̀. Bẹ́ẹ̀ láàbí ni o. Akúkú béèrè lọ́wọ́ àwọn tí wọ́n gbé wá. Wọ́n ní ọ̀sán kan òru kan ni ọkọ rẹ̀ fi ilé sílẹ̀ tí kò dágbére ibì kankan fún ẹnikẹ́ni, kódà kò sọ fún ìyàwó rẹ̀ ibi tí ó ń lọ. Ó dára náà, irú àìsàn wo gan ni wọ́n sọ wípé ó ń ṣe Rọ́mọkẹ́? Èwo làwa mọ̀? Àwọn alájọgbé rẹ̀ sáà sọ wípé lẹ́yìn ariwo tí ó pa kò lè sọ̀rọ̀ mọ́. Ó kàn lajú sílẹ̀ bí òkú àgùntàn ni. Kí ni dókítà sọ nínú àyẹ̀wò tí wọ́n ṣe fún un? Dókítà sọ wípé Rọ́mọkẹ́ ní àrùn oríṣiríṣi lára àti pé díẹ̀ nínú àwọn àrùn yìí ni ó kó láti ibi ìbálòpọ̀. Ṣé dókítà kò sọ wípé ó ní kòkòrò àrùn éèdì? Kò sọ bẹ́ẹ̀ o. Lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n wà tí nọ́ọ̀sì kan jáde síta. Ta ni ènìyàn Rọ́mọkẹ́ nínú yín? Gbogbo wa ni. Ṣé ọkùnrin kan wà láàrin yín? Ọkùnrin wà o, ṣùgbọ́n ẹ sọ ohun tí ó ṣẹlẹ̀ fún wa. Ẹ pè ọkùnrin náà wá kí ó yọjú sí dókítà. Bàbá Rọ́mọkẹ́ wọlé tọ̀ dókítà lọ. Nígbà tí ó jáde, ojú rẹ̀ pọ́n. Ó fi ọwọ́ méjèèjì gbá orí rẹ̀ mú. Rọ́láyọ̀ àti àwọn tó dúró sáré súnmọ́. Kí ló dé bàbá Rọ́mọkẹ́? Kí ló dé? Iná ọmọ ti jóhun o. Àkànbí àṣìdẹ̀mọ́dé bu omi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ó lé ẹkún. Àwọn tó kù lẹ́yìn rẹ̀ ń gbé. Rọ́láyọ̀ nìkan ni ojú rẹ̀ le koko. Kò sómi lójú. Ó ń wo gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹkún ní ọ̀kọ̀ọ̀kan bí ẹni pé ó ní ohun pàtàkì kan tí ó fẹ́ bá wọn sọ. Ó wo bàbá rẹ̀ láti ẹsẹ̀ wá sí orí. Ó mi orí rẹ̀ sọ́tún sósì. Ó wí pé okùn já. Aṣọ ó wá lé ègùn tó bí ó ṣe wà tẹ́lẹ̀ bí. Ó kúrò ní àyíká ilé ìwòsàn. Ó kọrí sílé. Nígbà tí gbogbo ẹbí rẹ̀ dé ilé, wọ́n jókòó gógógó. Bàbá Rọ́láyọ̀ gbójú sókè bí ẹni pé ó fẹ́ pe Ọlọ́run lẹ́jọ́. Rọ́láyọ̀ bẹ́ẹ̀ gbẹ̀dú ọ̀rọ̀. Ó kọjú sí bàbá rẹ̀, ó ní, ẹ má sọ fún mi pé ó dùn yín bí a ti ń kú ní tẹ̀léǹtẹ̀lé. Ọmọbìnrin kúkú ni wá. Bá a kú, bá òkúkú wúlò fún nǹkan kan. Lẹ́yìn ikú àwa márààrún, ẹ kúkú ní àwọn ọkùnrin mẹ́ta tí yóò gbẹ̀yìn yín. Mo wólẹ̀ n kò rí márààrún. Ẹ kúkú ní àwọn ọmọkùnrin mẹ́ta yòókù tí yóò gbẹ̀yìn yín. Mo wọlé n kò rí mọ́bọni. Mo wo ẹ̀yìnkùlé wò, mi ò rí ibojì méjì. Ta ni àgbà ilé tó kù? Ibojì kìíní ni ti Moronfọ́lá. Èkejì ta ni kí ilẹ̀ ó tó ṣú? Ibojì àdì mẹ́ta. Ẹ ṣeun Julius. Àwọn èèyàn wa lọ́hùn, ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò.
dára mo rọ́mọkẹ́ mo rán Fọlákẹ́ ọmọ Bóníkẹ́ ẹ wo ikú àìbìkítà bó ṣe mú gbogbo wọn lọ ní tẹ̀léǹtẹ̀lé ẹ wo Agboola wa bí ó ṣe ń tú léraléra ta ló mọ ibi tí mo rí yìí kẹwàá tàbí ta ló mọ ìgbà tí wọn yóò gbé òkú tirẹ̀ náà wọlé wá bàbá Arọ́láyọ̀ ètè ló ń já lọ́kọ̀ọ̀kan yìí o àìfàìmọ̀ kẹ́yìn kí ó má di ìṣáná bí ẹ̀yin náà bá sì ká lọ́kọ̀ọ̀kan tán bí ẹ̀yin bá sì ká lọ́kọ̀ọ̀kan tán ilé ẹ̀rín áwó abánikẹ́dùn kan tí ó wà níjókòó pa ọ̀rọ̀ mọ́ lẹ́nu ọmọdé yìí ó tú ọ ara ibi ló ń ta ọ́ tí a bá sì ní kí a ro dídùn ìfọ̀n a ò ra dé egun Ọlọ́run ni yóò dá ẹ̀yin méjì tó kù sí kò sì ní fi ikú pa àwọn àbúrò yín ọkùnrin Rọ́láyọ̀ tún dáhùn ó ní bí bàbá mi Àkànbí ọmọ wa Yèrè Àsìndẹ̀mádé bá jẹ́ ó pe bàbá rẹ̀ ní orúkọ àbísọ fún ìgbà àkọ́kọ́ ó bú sẹ́kún gbẹ́ẹ́ àwọn ènìyàn ṣùgbà rẹ̀ wọ́n rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá bàbá Arọ́láyọ̀ dìde ó dúró ó wọ̀ tún ó wò sí ojú rẹ̀ pọ́n òógùn ń bọ́ lára rẹ̀ pòròpòrò ó ń sun ẹkún àsùnsínú àwọn abánikẹ́dùn mú Rọ́láyọ̀ jókòó wọ́n kọjá sọ́dọ̀ bàbá rẹ̀ ó mi ọwọ́ rẹ̀ sí wọn láti ṣe àpèjúwe pé kò sí ohun tí ó ṣe òun ó pe Rọ́láyọ̀ ọmọ mi ó pẹ́ kí ó tó yé mi ọjà mi kún láàárọ̀ mo sì fi ọwọ́ ara mi tù kí alẹ́ ó tó lẹ́ mo pàdánù ọmọ mẹ́ta nínú àwọn ọmọ tí ẹlẹ́dàá fi ta mí lọ́rẹ ẹ wo odò ayò tí ó kún bó ṣe dẹyọ lójú ààyè òun oore ló pé dá ọ̀rẹ́ rẹ̀ lóhùn wípé ọ̀rẹ́ má mà fi kíkún ọkàn sọ ìsọkúsọ sí ara rẹ̀ àwọn ọmọ mà ní mò ń wò lẹ́ẹ̀dẹ̀rẹ̀ yìí tí òrìṣà òkè bá dá àwọn wọ̀nyí sí fún ọ wọn ò tó ọ̀ṣọ́lá ní ọ̀la Àsìndẹ̀ wo àyíká rẹ̀ bí ẹni ń wá àwọn ọmọ tí ọ̀rẹ́ rẹ̀ ń sọ nípa rẹ̀ ó mí kanlẹ̀ agbèmí ń jòdì ẹ lómi kún lódò bómi bá kún lódò tagbèmí ń kọ́ tagbèmí kò dẹ́kun jíjò báwo ni yóò ṣe romi gbédélé ọ̀rọ̀ mi dọ̀rọ̀ alátiṣe bí ilẹ̀ bá ti mọ́ ní kùtùkùtù òwúrọ̀ la ni wọ́n ránṣẹ́ sí owó ní kókó ní ìlú ayé kò tọ́ ibikíbi tí ó bá fi mórí ìkẹ́ sọfà sí kí ó bá mi mú wá kíákíá Mọ́rọ́láyọ̀ mo jẹ̀bi gbogbo ẹ̀sùn tí ó fi kàn mí o èmi ni mo kó àwọn ọmọ mi ránṣẹ́ sí ọ̀rẹ́ mi owó ní kókó fún iṣẹ́ ṣíṣe láti máa rí owó wọn ná orí ló kó ọyọ̀ ní ọjọ́ tí gbogbo wọn ń lọ nítorí màjèsí ni ọ́ àti pàápàá mo lérò pé ó wúlò fún lílò nínú ilé mo rò pé kí n lè tètè jẹun ọmọ ni mo tún rò pé ọmọkùnrin nìkan ní ṣoríire àṣé ìlòkulò tí à ń lo ọmọbìnrin ni kò jẹ́ kí wọ́n lálùyọ mo dé ọgbà ilé ìwòsàn àti dókítà àti nọ́ọ̀sì obìnrin ni gbogbo wọn sí àwọn òbí wọn kò bá tọ́ ọmọ tí wọn báwo ni yóò ṣe tọ́jú ọmọ tèmi àwọn ènìyàn fi kíkùn dá lóhùn bí òkú bá ń gbọ́rọ̀ mo bẹ̀ yín kí ẹ foríjì mí mo tún tọrọ àforíjì lọ́wọ́ ìyàwó mi àkọ́kọ́ mo ríye bá ọmọ olówó ẹyọ lọ́jọ́ tí mo gbọ́ pé ó fi ọmọ rẹ̀ kẹfà bí obìnrin ìyá agbẹ̀bí ránṣẹ́ sí mi fún ohun èlò ọmọ mo fi gbígbọ́ ṣaláì gbọ́ lẹ́yìn wákàtí kẹfà tí ó bímọ wọ́n ránṣẹ́ sí mi pé ìyá àti ọmọ àwọn méjèèjì ti jáde láyé àwọn ènìyàn pariwo Àkànbí Àsìndẹ̀mádé ó ṣèyí tán mo tọrọ àforíjì lọ́wọ́ ìṣẹ̀dá àti ìran obìnrin irú ikú bẹ́ẹ̀
kò tún gbọmọ pa lọ́wọ́ òun mọ́ láéláé. màá gbẹ̀yìn làgbà lédì ń dún, àwọn tó kù yìí yóò gbẹ̀yìn un. bàbá Arúnláyọ̀ parí ọ̀rọ̀ rẹ̀, ó jókòó. lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ àwọn tí ó wá bá wọn kẹ́dùn padà sí ibùgbé wọn. kálọ́wọ́n bá mi kó ṣàánú fún wa. wọ́n ní ìgbẹ̀yìn ní yólókù àdá. ṣe rí i pé ìgbẹ̀yìn ní dùn ọlọ́rọ̀. ìgbẹ̀yìn náà ló dùn bàbá Arúnláyọ̀ báyìí. nígbà téèyàn ní ọmọbìnrin 5 tí 3 sì kú nítorí àìbìkítà, tó kù méjì tó kù náà nìkan tó ń bẹ nílé ìwòsàn yìí. kí ọlọ́wọ́n ọba kó ṣàánú fún wa. ibí náà la fi ìtàn yìí parí sí. tó bá dijọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú ní orí 10 tí a pè ní omi tuntun rú náà la máa tẹ̀síwájú lórí ẹ̀ tí í ṣe orí 10 ní ìjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba. ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn mi tí a jọ tukọ̀ ètò tòní. mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi Fẹ́mi John mo rí yín o. adé ọmọ ọba ẹ̀ṣẹ̀un bolúwa ti fi Àjọkẹ́ Adébáyọ̀ ẹ̀ṣẹ̀un Adérónkẹ́ Sùlíàt Abdulsalam ẹ̀ṣẹ́ Mọ́súnmọ́lá Rèbékà Àṣùbíòjò Ọmọwùmí Abigail Mustapha Abíọ́dún Ìjàọlá mo kí gbogbo yín pápátá ṣe ẹ̀tẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi bí náà láfàdàgbé ètò tòní rọ̀ sí. ó ní yàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀tẹ̀ ìbánijẹ́ náà ṣe òun ẹ̀kọ́ àìbínú. adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní. tó bá tún dijọ́ mẹ́jọ àmọ̀ tún tẹ̀síwájú lórí ètò yín ètò wa Ìdílé Aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà ni Ọbítébù ìyá àbàdàn yín wọ́n náà lórí pírẹsẹ̀ntà yín rè á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn ọ̀yájú ọmọ yín rẹ̀ ti pàṣíwájú bàbá Ajímọ̀tàn rẹ̀ jẹ́ wà fún gbogbo UK. èmi náà ni mò ń dágbére fún yín lónìí. Àjọkẹ́ Adé èlèmí dèmi lọ́mọ àgọ́ òbílẹ̀ ọmọ àgọ́ òbí dúdú ẹ̀gùn létí yín ọ̀bọ̀kàrẹ́ yín fúnfọ́ kábàárà mi nìjòjì mi lọ́mọ sápà lé ìpètò ọmọ ẹranko yáyo ọmọ ẹkùn tó fi torí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi ti gbogbo àti gbogbo ara lókè Ìbàdàn nílé Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tóbi ńlọ́mọ Ìbàdàn májà tẹ kára wájú ẹ̀mí lọ́mọ jẹ̀gbín ìjẹ̀ká máa fi kára fọ́rí mu ìlú Àìná ìlú Òjó ìlú Àjàyè olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun Ìbàdàn tàgé ọlọ́mọ òrù yóò gbé wá kò ní dẹrù ìyàlẹ́ àlórí títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ẹ̀yin nílé iṣẹ́ lálẹ́ ilé iṣẹ́ kéékèèké ìyá alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí tẹ́ fẹ́ ṣèkéde tẹ́ fẹ́ káyọ̀ mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbé ṣe ẹ kàn sí wa lónìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV káfi tiwa gbé tiyín lárugẹ ẹ lè pe studio number wa 07459 353799 tàbí lórí WhatsApp wa +44 7459 353799 náà ni ẹ lè pè sí. bákan náà iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV káfi tiwa gbé tiyín lárugẹ kábà yín polówó ọjà yín kí gbogbo ayé mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe lọ́dọ̀ yín ẹ kàn sí wa lónìí fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe event planner lẹ́fẹ́ ni alága àdúrà alága àjókòó lẹ́fẹ́ MC lẹ́fẹ́ ni tí ẹ fẹ́ fún ìnáwó yín àbí ẹ fẹ́ olórin fún ìjọ yín ẹ fẹ́ olórin fún ìnáwó yín ẹ kàn sí iléeṣẹ́ Authentic Entertainment Organization lábẹ́ àkóso èmi ìyá àbàdàn náà ni fún gbogbo ẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún níwá a kì í ṣàìmọ̀ fọlọ́kọ̀ fún gbogbo ìnáwó tẹ́ bá fẹ́ ṣe ẹ pè mí lónìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 079 080 25944 079 080 25944 tàbí lórí WhatsApp ẹ lè pè mí bẹ̀ ẹ dẹ̀ lè follow wa lórí Facebook page mi lórí Authentic Entertainment Organization event ẹ follow mi ẹ like page mi lórí Facebook fún gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ẹ máa rí gbogbo àwọn ìnáwó tá a ti bá wọn ṣe ń bẹ̀ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín oníyan ṣe ọlọ́bẹ̀ ṣùgbọ́n ẹni tí ẹ bá ní jẹ́ náà ṣe wọn ẹ̀kọ́ àìbínú ojú tẹ́ fi ń wò wá òní fọ́ etí tẹ́ fi ń bọ́ wá òní dìkù ní tètè náwó sí lágbára Ọlọ́run àwa náà láàmà wáyé náà láàmà bá ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ báyìí níbẹ̀ nù àwa láàmà wáyé náà láàmà bọ́ àní gbọ́kú síra wa láṣẹ Èdùmàrè à ń lọ lónìí nù á ti padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run à nílò ọ̀lọ́ ẹja tó lọ tí ò dálé omi à nílò ọ̀lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò oorun ayọ̀ báyìí lásùn o àánú sun lékú lọ́wọ́ àní sun láìsàn lọ́wọ́ ẹ dákun bẹ́ẹ̀ bá rí ìṣòtọ́wọ́ kọ́mú tó fi gọ́ọ̀gù ojú ẹ mọ̀ fọmú èṣù ṣeré oṣù ní ṣe mí kò ní ṣẹyìn kò ní yà sílé kó wa gbogbo wa títí ìjọ mẹ́jọ tá tún fi pàdé ire lójú owó rí ire lójú wa ò rí ká pàdé láyọ̀ ká pàdé ńre ká mọ̀ dòlódì lẹ́yìn ara wa ire ó dàbọ̀.